نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run wọn bá sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀. Ọlọ́run balikọ́lá ó ṣe àlékún dáadáa fún bàbá wa ìmáàmù ìlú Ọ̀yọ́ Sheikh Bilal Barrister Bilal Hussein Akínọlá Akeogbẹ̀rù ní àti ara bàbá wa Dr. Ibrahim Awa tí àwọn èèyàn ń pe orúkọ wọn káàkiri pé bàbá olówó bàbá olówó bàbá olówó. Ọlọ́run ti pè ní bàbá olówó, yóò tún máa ṣàlékún owó òun, yóò wọlé àjọ kan oṣù rẹ̀. Gbogbo ìbanilórúkọjẹ́ táwọn èèyàn ń ṣe fún wọn, Ọlọ́run fi máa ṣàgbéga fún wọn. Báwọn èèyàn bá ya láìmoore, so Ọlọ́run balikọ́lá ó moore, ó sì máa ń dúpẹ́ oore. Ọlọ́run balikọ́lá yóò ṣàlékún dáadáa wọn, yóò máa bá ní ṣàlékún oore wọn, yóò wọlé àjọ kan oṣù rẹ̀, yóò wọlé agbóhùn la ilaha illallah. Bàbá yìí wọn ò náwó wọn síbi ìbàjẹ́ ju bí dáadáa lọ, ṣùgbọ́n àwọn èèyàn ni wọ́n ya láìmoore. Ọlọ́run balikọ́lá yóò máa bá ní ṣàlékún dáadáa wọn. Ní alẹ́ àná ni làwọn àti ìmáàmù lájọ jókòó níwájú tàǹbì, ó ní orí òjijì wọlé dé tí àwọn àti ìmáàmù ọ̀mọ́ra rí. Ìmáàmù ẹ̀ máa bọ̀ bí àbá wa ṣe gbé ọkọ̀ ńlá bọ́gìnì méjì, wọ́n bá ń gbé o Sienna lélẹ́yìí o Highlander lélẹ́yìí o, ó ní wọ́n gbé wá fún àbá ìmáàmù ìlú Ọ̀yọ́. Ọ̀chàrà ni o, orí òjijì orí ńláńlá Ọlọ́run bá ní ṣe fún bàbá wa Dr. Ibrahim Awa. So ń dún gidi ni o. Àwọn ọmọ ẹ lọ wọlé wájú, ẹ jẹ́ ká kọ́kọ́ start ẹ̀ káwọn yóò lè bá mọ̀ pé máa gbé náà bá ń gbénu lé bá wọn ó ní o. Ọ̀chàrà ni o, Alhamdulillah. ọ̀chàrà ni o. Bàbá àwọn ọmọ ẹ máa sì dúpẹ́ bá. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Bó tiẹ̀ jẹ́ pé látàlẹ́ àná náà la tún dúpẹ́, mo tún fàsìkò yìí mo fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo wá fẹ́ kọ́lọ́run ó bá mi dúpẹ́ lọ́dọ̀ Dr. Ibrahim Awa tí Ọlọ́run ní tó kọ sí wọn lẹ́mìí pé kí wọ́n ṣe adúrú oore tó dáa tó báyìí fún mi, fún mùsùlùmí, fún umma, fún ilẹ̀ Ọ̀yọ́, fún ilẹ̀ Yorùbá. Wọ́n kà mí yẹ, wọ́n dá mi sàlẹ́sà látàrí oore tọ́lọ́run ṣe fún wọn. Ọlọ́run dákun, gbogbo ibi tálámọ̀ rí wọ́n dé, Ọlọ́run jẹ́ ọmọ lékún ní dáadáa. Gbogbo èròǹgbà àwọn pátá, Ọlọ́run máa ṣàlékún ẹ̀ ní dáadáa. Gbogbo ohun tí ẹ bá ń fẹ́, kọ́lọ́run máa bá wọn fẹ́. Gbogbo ohun tọ́kàn wọn bá kọ̀, kọ́lọ́run máa bá wọn kọ̀. Ọlá àjọ kan ṣoṣo Ọlọ́run, kí ẹ má rí pé níjà nínú nǹkan kan nínú gbogbo ohun tọ́lọ́run ṣe fún wa ní tí ní àti tèmi. Ẹni bá wá dúró tó bá ló kù bí tí wọ́n gbà, àfọwọ́ntọ̀ léwọ̀ Ọlọ́run lọ o. Bó o ṣe díìlì pẹ̀lú Firaun, tó díìlì pẹ̀lú Namrud, tó díìlì pẹ̀lú gbogbo àwọn ọ̀tá àwọ̀ Ọlọ́run ni o ṣe díìlì pẹ̀lú ẹni náà. Torí èèyàn ò lè máa ṣe dáadáa tó bá ìkẹ́nìkan wá sọ pé ibi tó ń tọ̀ wọ́n gbà níwájú Ọlọ́run, àjẹpọ̀ ohun tó ń pèdè ogun láàrin Ọlọ́run. Tó bá ní tí ó fi bọ́lọ̀ ń jà, alhamdulilayi kó gbọ́n sàn. Àwọn Ọlọ́run mo dúpẹ́ o, Ọlọ́run bá ṣe àlékún ẹ̀san rí fún Dr. Ibrahim Awa àti ìyàwó wọn Alájà Rashidat Manara. Kọ́lọ́run máa ṣe dáadáa fún àwọn méjèèjì. Ọlá àjọ kan sọ ọlá àti tóbi Ọlọ́run. Ọlá la hawla wala quwwata illa billah. Bismillahir rahmanir rahim. Inna a'tayna kal-kawthar fasalli rabbika wanhar inna shani'aka huwal abtar. Ǹjẹ́ ẹ rí Dr. Ibrahim Awa rí? Rí wọn rí. Kódà I cannot even recognize him, even his picture. Mi ì rí picture wọn gan rí. I don't. But lánàá ẹ ń sọ pé ńgbà tẹ́ ń yọ̀ fún bàbá wa Aláàfin ní alẹ́ àná, bàbá wa Aláàfin tún sọ pé sí sẹ́nítọ̀ lẹ́ni yẹn ni. Tọ́lá àwọn kan sọ pé wọ́n ti lọ gbówó f'Aláàfin. Bàbá Aláàfin gan ò rí wọn rí. Bàbá Aláàfin gan ò rí wọn rí. Ní ọ̀hán mọ sẹ́rí gbogbo ṣé àwọn tẹ́sẹ̀ sáàmù fún yín wọ́n gbowó, ṣé Aláàfin wa gbowó fún náà ní ẹ̀fín ní wọ́n mú ṣé ẹ má Aláàfin rí tẹ́lẹ̀. Kódà mi ìdá àfẹ́ rí. Mi ọjọ́ t'Aláàfin ní kí n wá, wọ́n ṣẹ̀ṣẹ̀ júwe pé tẹ́ bá dówó dé o, ẹ gbé ẹ páàkì mọ́tò yín o, kẹ́ wá gbọ́kadà kẹ́ ẹ sọ pé ẹ ń lọ bọ́rọ́bọ́rọ́. Ìdé àfin rí títóbi Ọlọ́run mo fi ṣẹ̀rí. Until the Kábíyèsí calls me himself. So Kábíyèsí doesn't know me from anywhere. So ta ló wá gbóhùn Kábíyèsí tó ní wọ́n mú mi torí Ọlọ́run.
kọ́lọ́ bá ṣàlékún oore ọlọ́run fún kábíyèsí náà his imperial majesty ọba abdulhakeem ẹja wọnú kejì náà ọwọ́ ọmọ adé. rò kì í sòkú ọkọ wọn fún wa o jẹ́lẹ̀ ọmọ ṣiṣẹ́ lọ́ba jẹ́lẹ̀ ọmọ ṣiṣẹ́ lọ́ba alhamdulilayi rabbil alamin ọlọ́run ó ṣeun o mọ́tò kejì la fẹ́ wọ̀ yìí o kì í sòkú kọ ní ẹgbẹ́ wa o. ẹlẹ́ẹ̀kejì la fẹ́ wọ̀ yìí o mọ́tò kejì la fẹ́ wọ̀ yìí o alhamdulilayi rabbil alamin mọ́tò kejì la fẹ́ wọ̀ yìí o ẹbẹ́ rí kì í sòkú kọ ní o. tíìmù lẹ́ẹ̀kan ni ọlọ́run dákun ọwọ́ kan ní o. bá mi ṣe dáadáa fún àáfàá náà bá mi ṣe dáadáa fún bàbá náà kọ́lọ́run máa ṣe ọlá pé àdéhùn ọlọ́run tó ṣe ni pé gbogbo ẹni ó bá ṣe dáadáa òun ó máa ṣàlékún dáadáa fún ọlá pé àdéhùn ọlọ́run tó ṣe ni pé al-jazā'u al-ihsānu illā al-ihsān so it's an established principle of God pé gbogbo ẹni ó bá ṣe dáadáa láyé dáadáa ni ó máa rí ọlọ́run dákun mọ́ bá ṣàlékún dáadáa fún bàbá náà àtìyàwó wọn àti gbogbo àwọn olólùfẹ́ wọn. bàbá àmọ́ wọn ní àwọn báńdíìtì ni bàbá yẹn fowó sponsor sí báńdíìtì lẹ́yìn náà ni. ṣẹ̀ṣẹ̀ rí àhàtò ìwọ náà sí báńdíìtì lẹ́yìn náà báyìí. ìmáàmù ò tún gbọdọ̀ sọ̀rọ̀ burúkú jáde lẹ́nu ni ìtọ́ fẹ́ jáde lẹ́nu mi ó ṣe ìbá ṣe pé ọlọ́run bá ti ka àkọọ́lẹ̀ orí ibú fún yẹn láyé ní òrí ẹni ire tí ó pèlè yẹn bú gbogbo ẹni ọba ti rí ẹni ire tó bá ti pèlè yẹn bú kẹ́ ẹ ti mọ̀ pé ibi tí ó sọ̀kalẹ̀ sínú gbogbo ẹni ọba ti wá rí yẹn bú tó pèlè ẹni ire òun náà sọ̀kalẹ̀ sí bẹ́ẹ̀ so bí ìfẹ́ sọ́jú bá ń lọ because I have to be very economical with my wife my words now. àfààní ọlọ́run bẹ́ẹ̀ lọ́n bàbá wa Dr. Ibrahim Awa ọlọ́run ti dá yín lọ́lá ọlọ́run má jẹ́ kí náírà kú gbà má jẹ́ kí dọ́là kú gbà má jẹ́ kí gbogbo ọ̀rọ̀ owó kú gbà ká ọ̀rọ̀ rẹ̀ wá dàrú ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ gbogbo èpè táwọn ọ̀tá ń sẹ́ orí wọn ni kó máa lọ wàrádà lọ́wọ́ lẹ́dínà káfàró bighayzihim lam yanalu khayran wa kafa Allahu al-mu'minina al-qitala wa kana Allahu qawiyyan aziza bẹ́ẹ̀ ni kọ́lọ́ ọba àlekẹ́ ọlá kó máa bá ní pè fún yín wọ́n á ń pè yín bàbá olówó àgbáyé kì í tún sí South Africa tún bàbá olówó àgbáyé orí ń tẹ́ ẹ ṣe torí pé àjókòó láwọn ará ń sọ̀rọ̀ lálẹ́ àná ó ní ẹni tó pè ní pé ẹjọ́ ń bolẹ̀ wà wọ́n rán wọn sí yín wọ́n yẹ fún yín ní ìkẹ́kẹ́ àtúntúwèé kí ni ẹ̀dá kó kí ni kọ́ tí wọ́n ní àwọn Central Mosque ọ̀dà ẹnìkan ti mú àwọn bọ̀ àfi bá a ṣe rí nǹkan bọ̀gìnì ńláńlá méjì ọlọ́ọ̀bà àlekọ́lá oore òjijì ọlọ́ọ̀bà àlekọ́lá yóò máa bá ní ṣe fún yín o yóò wọlé àtọ́kàn oṣù rẹ̀ yóò wọlé agbólóhùn la ilaha illallah gbogbo àwọn aládùútì dáadáa náà tí wọ́n dúró ti bàbá wa Imam bàbá wa Dàúdù igi ogun ọlọ́mọjọ́rọ̀ wọn dàrú bàbá wa Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹni tí ọba mọ̀ 5 and 6 ní bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti bàbá Ìmáàmù Ọ̀yọ́ so kò sí ọ̀rọ̀ kankan lórí ẹ o so ọlọ́run mọ́jọ́rọ̀ bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ mọ́jọ́ dàrú wọlé àtọ́kàn oṣù ọlọ́run wọlé agbólóhùn la ilaha illallah oore ẹ̀ńtọ́lọ́run tó wá lò ń sábàbí rẹ̀ òun náà ni bàbá Aláàfin tí wọn ò bá tẹ̀lé ọ̀nà tó dáa níta kọmitì sọ̀mìtì torí kì í sọ̀rọ̀ owó ìmáàmù òlò lọ́dún kí wọ́n fún yàn. ẹjọ́ bá bọ̀ mí gẹ́ mọ̀ pé ìlówó lọ́wọ́ Aláàfin bàbá Aláàfin ọmọ wọn ṣùgbọ́n wàláhì àwa mọ bàbá wa Imam kílè yóò máa jẹ́ ẹ̀kọ́ fún wa mo lè sọ̀rọ̀ bàbá Imam dáadáa tọ́ra àjọ ń gbé ni bàbá wa Imam wọn ò ní nǹkankan wọn ò lóògùn wàláhì làzim ju wípé ìṣẹ̀mí wọn jókòó wọn máa ka Kùránì gbogbo ìgbàtọ́rọ̀ yìí wà lẹ̀ tí Ọlọ́run ni wọ́n ń bẹ̀ àwọn kan ń sáré oògùn àwọn kan ń sáré igbá àwọn kan ń sáré Ọlọ́run wá gbàdúrà Ọ̀yọ́ tán pátápátá yìí pé ẹni tí màá mú ní màámù ẹni tó jẹ́ pé gbogbo ayé ẹni tó bá súnmọ́ bá màámù wọ́n mọ̀ yìí pé wáàsí kí wọ́n sọ̀rọ̀ ìmọ̀lọ́ọ̀lọ́kan kí wọ́n ra tẹ́sẹ̀ láì ní wàhálà nú láì léèbú láì ní kẹ̀kẹ́ kí wọ́n ṣe wáàsí títí wọn kò sí lẹ́ni kẹ̀kẹ́ jọ Ọlọ́run ni wọ́n kọ́ làmọ́ Ọlọ́run wà òkà ọmọ yẹn olólọ́ òní kẹ̀kẹ́ ṣùgbọ́n mẹ̀mí Ọlọ́run ògùn so wọ́n wá kàlámọ̀rí wọn lọ́lọ́run lọ́wọ́ Ọlọ́run wá kùn sí bàbá wa Aláàfin létí bàbá Aláàfin sọ ni o pé ẹ̀dá Ọlọ́run kẹ̀kẹ́ kọ́ Ọlọ́run ló kùn sáwọn létí wọ́n mọ̀ kọ̀ǹfàmù ẹ̀ pé Ọlọ́run ló kùn sáwọn létí ẹjẹ̀ǹtì Ọlọ́run làwọn lórí ọ̀rọ̀ yìí pé Ọlọ́run kẹ́kùn sáwọn létí kò yá wọn náà so ẹni tí wọ́n sọ pé owó ni ibi tí mọ́nì rẹ̀ wà òun lè léèyàn ọgbà yìí pé owó léèyàn fi máa ra nǹkan bàbá Ìmáàmù ò ní owó lọ tí wọ́n fi lè rà wọn ò sì lólówó kẹ̀kẹ́ tó sọ pé máa ń sọ wọn ò mọ olówó kẹ̀kẹ́
so bàbá wa tó gbé mọ́tò ìkalẹ̀ wọn ò ríra rí kódà wọn ní tàn bá rí fọ́tò àwọn ọ̀daràn màsí àjọ wà lálẹ́ àná ni so ọlọ́run wá ní èmi mo máa ń mú yàn sípò ọlọ́run ló yàn yín sí máa ń mú Ọ̀yọ́ ọlọ́run sì gbàdúrà wa nílẹ̀ Yorùbá ni wípé kì í ṣẹlẹ́bọ ní ọ̀jẹ̀ máàmù kì í ṣẹni tó jẹ́ wípé wọ́n máa sọ pé a fẹ́ ṣe unity ni rárá kì í ṣe ìmáàmù tí ó jẹ́ tọ́lọ́ tí ó sì kó gbogbo èèyàn mọ́ra tí ó jẹ́ ní Ọlọ́run tí ó kó gbogbo èèyàn mọ́ra bàbá wa kó gbogbo èèyàn mọ́ra so àfẹn tó bá yára ẹ̀ sọ́tọ̀ ó nìkan ló kù so bàbá gbogbo àwọn aládùútì dáadáa bàbá wa láàfin Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wọn dàrú ìlú Ọ̀yọ́ aṣáájú ni Yorùbá ní ajíṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ èsè bí bàbá ẹnì kankan so ẹrú bàbá ẹnì kọ̀ọ̀kan irú ntọ́sẹlẹ̀ kọ̀sẹlẹ̀ nílẹ̀ Yorùbá méjì lẹ́ẹ̀kan náà àyọ̀ fún mi pé Ọ̀yọ́ náà níwájú Ọ̀yọ́ náà níwájú ọkọ̀ méjì ńjọ́ kan náà lásìkò kan náà èmi ò rí bí iṣẹ́ tí ń ṣe máa ń mú ilẹ̀ Yorùbá tí rẹ̀ ti ṣẹlẹ̀ ìyìn lè sọlẹ̀ Haúsá o níjọ́ kan náà wọ́n sì gbé dé at the same time lẹ́ẹ̀kan náà wàláhì ajíṣe bí Ọ̀yọ́ láàrin tòótọ́ Ọ̀yọ́ èsè bí bàbá ẹnìkan ọ̀kan. wọ́n tó fowó epo kún o. wọ́n tó fowó epo sí Allahu Akbar wọ́n tó fowó epo sí. fáàmọ́ bíi ní mẹ́tọ́rọ̀ bí ká fáàdé ọkọ̀ ẹ̀sìn ni eléyìí ó wà ní half tank tọ́hún náà wà ní half tank. ọmọ iye epo tí owó epo tó wà sufficient ẹ má jẹ́ sọ́jú bá ń lọ. ó ti yé so bàbá wa láàfin Ọlọ́run bá ní fún yín ṣe o aṣíwájú ilẹ̀ Yorùbá lẹ jẹ́ Ọlọ́run ní sọ yín dèrò ẹ̀yìn o ìlú Ọ̀yọ́ aṣíwájú ni Ọlọ́run má jẹ́ ó dèrò ẹ̀yìn láìláì ìnìpínlẹ̀ Yorùbá Ọlọ́run má jẹ́ ó dàrú wá wọlé àjọkànṣe rẹ gbogbo àwọn aládùútì dáadáa Ọlọ́run balẹ̀kọ́ lábàáni sàlékún dáadáa wọn bàbá wa Àgbàní Mádù Lárọ́bí oore wọn náà tún lélẹ̀ bàbá wa Mùdírù Mádù oore yín lélẹ̀ Ọlọ́run balẹ̀kọ́lá má jẹ́ kí Mádù náà bàjẹ́ o Ọlọ́run wọlé àjọkànṣe rẹ wọlé àgbọ̀nù láìláìlá bàbá wa Dr. Ibrahim Àwà àti ìyá wa tó jẹ́ ìyàwó wọn ìyá wa Rashida Manaro Ọlọ́run má jẹ́ káàrin yín ó dàrú o gbogbo ọ̀rọ̀ yín táwọn bloggers ń gbé káàkiri Ọlọ́run ò ní jẹ́ kí inú ilé yín ó dàrú iná sani aka ó wà ní after tó rọrùn inú ilé onílé ẹ dákun kí lórí social media Ọlọ́run àlíkọlá má jẹ́ kọ́rọ̀ yín ó dàrú láíláí má jẹ́ sunkún wọlé àjọ kan sọ wọlọ lakal hamdu ya rabbana kama yanbaghi li jalali wajhika wa binistanik Allahumma inna nas'aluka bi anni ashhadu annaka anta Allah la ilaha illa ant al-ahad as-samad الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله. fún Alhaji Àwà Ibrahim ẹ máa bá mi sọ pé ní matukum daiman wadawlatukum sarimada ní matukum daiman wadawlatukum sarimada. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Gómìnà tó méjèèjì kún ó rí i pé ọ̀chara ni o. jẹun pàkejì náà o. Salamu alaikum warahmatullahi. ẹ má bínú torí Ọlọ́run I was on phone for over an hour ìní mo ti rí kọ́ ní látẹ̀ẹ̀kan ẹ dákun torí tọ́lọ̀ ẹ má bínú ẹ má bínú ẹ má bínú sáláfojú di o oríire ní sà.